tó bá ṣe mí sí òfò tẹ́ ẹ pé ń sí ó yẹ kí wà ní lọ́lọ́ kí máa gbá lọ́lọ́. Kò ṣe nǹkan kan kódà kò pé 1 minute mà. Ọjọ́ yá gbà tíjọ́ kó o bá gbèrú rà kí ìyàwó rẹ̀ bá pariwo kó o bá sùn kú lálẹ́ ọjọ́ yẹn kó sọ fún mi ṣe ìyá ìjẹ́. Wọlé ń sìn padà kí n lọ parí duty. Mi ò ṣe àfáàní kò dá. NPC ò tí ì gbépo wá. Ìyá Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́ òrìṣà májò tẹnu mi bọ́dẹ̀. Jẹ̀dí alákọ̀ àbálàbò. Ilé ìsíríọ̀sì akọ ló máa jẹ́. Ṣé kò kí kó múnẹ̀ òun ojú rẹ̀ kò bó. Àmì ìṣe mọ́. Emeka, ṣé o máa kúrò nínú ilé mi? Wèlé gbèrègbè mọ́. Àmọ́ kó o rà kúrò, máa fi orúkọ ẹ̀. Ṣé máa ṣe ẹ pa? Ìyá Ìjẹ̀bú, you no dey blush. Wẹ́ẹ̀ ní ìyàwó, wẹ́ẹ̀ ní Èmi ò níyàwó ṣe bẹ́ẹ̀ ń gbé súnmọ́ mi látọjọ́ èmi ò kàn láìkì yín ní mi láìkì yín. Ẹ̀mí máa gbé kí ni tó bẹ́ẹ̀. Báwo ló ṣe ṣe kí ló lò? Nígbà tó ní wákúnrín ẹsẹ̀ mi tí olúwẹ̀ ronú kiri ọ̀pọ̀lọpọ̀ Ìyá Ìjẹ̀bú. Ẹ fún náà lágbo mo dákú lábẹ́ lẹ́ẹ̀mẹrin ẹ lè ṣe bí pé mo ṣeré ń bí o ti ń kọ́lẹ̀. Mi ì lè mú mọ́ra mọ́ ẹnì ṣó nílé. Ẹnì ṣó. Ìyá Ìjẹ̀bú palẹ̀ ogun mọ́ òrìṣà májò tẹnu.